principal àti bọ́ọ̀tà wọn ti sọ̀rọ̀. Wọ́n ní Ṣèyí Mákindé, wọ́n láwọn ń kó ajínigbé, wọ́n ní wọ́n ń wo ṣóò wa, wọ́n lọ́wọ́n akọ ajínigbé sọ pé gbogbo ohun tí gọ́vnà Ọ̀yọ́ sọ pé rọ́ ni, wọ́n ní wọ́n fi ẹ̀mí tálíkà tàràkà ni, wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ pátá, wọ́n ní kò sóòtítọ́ kan ń bẹ̀. Mà ṣe o, ó mà ṣe o, ẹ mà burú lẹ́dàá o, ẹ kàn ti ẹ̀ dájú ní ẹ̀dá. A ti kọ̀sẹ̀ kínní, akọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kẹta ti kọjá. Táwa ni ká sá fún nínú ẹ̀yin olóṣèlú Nàìjíríà àti àwọn ajínigbé? Táníkà, tálẹ́ni ibi. A fi ń ṣaṣíwájú ṣùgbọ́n ẹ̀ ń fìyà jẹ wá. A fi ń ṣaṣíwájú ṣùgbọ́n ẹ̀ ń fòrò wa, ẹ̀ ń fìtínà wa. Ohun tẹ́ ẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí, Yorùbáwùyí lórúkọ mi. Èyí ni ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2026. Mo láyọ̀ láti máa sọ fún yín pé nígbà tó bá ṣẹlẹ̀ tán, ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ohun tó máa bá yín ó máa ga ju ẹ̀mí yín lọ. I say this every time and I will continue to say it pé ohun tó máa bá ẹ̀yin olóṣèlú Nàìjíríà ó máa ga ju ẹ̀mí yín lọ. Yẹ kí n gbé principal yẹn wá. Principal yẹn ti bọ́ta nísìn, ó ti sọ̀rọ̀. Please, I have come to make. Ó lé àwọn bọ̀dá ajínigbé, àwọn ọkọ̀ ajínigbé, ó ní wọ́n sọ pé wọ́n ń wo fídíò wa. Wọ́n ní àwọn òbèrè tó ń jẹ́ ṣàríà lọ lọ́wọ́ olóṣèlú Nàìjíríà. Wọ́n ní lost boss tó lè pé àwọn béèrè lọ́wọ́ àwọn, wọ́n láwọn ò béèrè lọ́wọ́ wọn. Wọ́n ní kódà àwọn ò béèrè 1 billion tí gbogbo wa ń gbé káàkiri because èmi náà gbé according to what Ọ̀yọ́ state kí lórúkọ representative wa sọ síta. Wọ́n ní wọ́n sọ pé àwọn èèyàn àwọn tó wà lọ́wọ́ Ṣèyí Mákindé ni kí Ṣèyí Mákindé release. Now my question is, from day one, are they bandits? Are they kidnappers? Are these people, are they terrorists? Is there anything tí wọ́n fi pamọ́ fún wa láàrin ìjọba Nàìjíríà? Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn. Láti jọ́ta àti bébì wọn sọ pé dandandandan ká mọ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́, ẹ dákun. Ẹ̀mí wa ó wà lórí okùn yẹn. Ẹ má bínú. Ma play fún yín láti bẹ̀rẹ̀. Please, if you are on TikTok and you want to see it, come on YouTube. Yorùbáwùyí. I'll play the full video, short video ni mo ju sórí YouTube lẹ́tẹ̀lẹ̀. Wọ́n ní wọn ò béèrè nǹkan kan lọ́wọ́ yín táyọ̀ àwọn èèyàn wọn tó wà lọ́wọ́ yín. Now mo wá jókòó mo rò ó. Ṣé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣe kidnappers ni wọ́n lóòótọ́? Àbí there is any deal? Maybe there is something hidden tí èmi àti yín ò mọ̀. Maybe there is any deal. Maybe there is deal láàrin wọn tí wọn ò parí. Ṣé mo pé olóṣèlú Nàìjíríà wọ́n bá ti lò ẹ́ tán kò sára tí wọ́n ní fi ẹ́ dá. Àrí Sunday ọmọdé yẹ mọ Ìgbòho ṣá. Hello. Bẹ́ẹ̀ni. Kò tí ìyá màmá pè ń padà màá ṣe náà. Àrí Sunday ọmọdé yẹ mọ Ìgbòho ṣá. Àbọ̀pọ̀ olóṣèlú ló ń ṣiṣẹ́ fún. Nígbà kan ṣùgbọ́n láyé Buhari tó jáde wọ́n ní kí wọ́n lọ pa. Nígbà tí Sunday Igboho escape
tí Sunday Igboho bá lo tọmọlúàbí tádìsá ò bá lo tàbí ní bí abíire òun náà lè fọ́ọ̀mù group kò sẹ́ni tó dalẹ̀ tó lóṣèlú Nàìjíríà mi ò ṣẹ̀ṣẹ̀ nílùú mi ò so mi ò mọ̀ kò sí ẹni tó dalẹ̀ tó yín ṣé kì í ṣe pé àwọn bọ̀dá ajínigbé tá à ń wò yìí ṣé kì í ṣe pé ó ní kankan tí ẹjọ́ ní papọ̀ àbí kankan tẹ promise àwọn bọ̀dá ajínigbé yìí tí ẹ fún wọn tí wọ́n fi lọ jí àwọn ọmọ tálíkà gbé bí táwọn ti ṣe mistake tó ti ṣe nǹkan tó dùn mí nìyẹn ṣé kì í ṣe pé kankan wà láàárín ẹ̀ ọ̀sílárì náà ṣé kó náà ti wà lọ́gbà ẹ̀wọ̀n bó tiẹ̀ ṣe wípé àwọn kan sọ pé ó ṣàṣejù ṣùgbọ́n tó bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ ló máa ro oko sí. Gọ́vnà Ṣèyí Mákindé, this is a vice principal or the principal of a school ẹni tó kàwé tó gboyè ọdún mẹ́rin ló ti ṣiṣẹ́ kó tó di principal or vice principal. This is a mother tó ní àwọn ọmọ ńlé, a daughter to someone and a wife to a man. Kákò ló yẹ ká bọ́ sórí àwọn teachers tó kù. Ká bá ti wà sọ pé nípa ti Christiana Àkànbí àtàwọn kéékèèké tó glass tó kù. Ládùúgbò burúkú òjò tó ń rọ̀ lọ́wọ́ Nàìjíríà. Ọ̀yọ́ state representative dẹ̀ bọ́ta. Ó ní wọ́n demand fún Sharia law. Everybody ló máa sọ̀rọ̀ nípa Sharia law. Nítorí pé gbogbo àwọn tó ń jẹ́ àfà 75% wọn lẹ́ni ni wọ́n fẹ́ Sharia law or 90% wọn gan. Not 75. 90% of them ni wọ́n fẹ́ Sharia law. Ṣèyí Mákindé ta ló ń parọ́? Ṣẹ́yìn ni àbáwọn bọ̀dá ajínigbé. Bó sí o ẹ gbà wá o ṣe pa ó má ṣe ta ni ká súnmọ́ ta ni ká sá fún ṣé Ṣèyí Mákindé ni àbájínigbé ta ló ń parọ́ sólóṣèlú ni àbájínigbé ta ni ká súnmọ́ ta ni ká sá fún. This is terrible ní ilẹ̀ Yorùbá. And kò ní fọ́nì tó bá jẹ́ pé gbogbo àwọn tó padà jẹ́ àwọn tó wá jí àwọn ènìyàn gbé wọn kì í ṣe àwọn tá a rò sí tó ní kálukú wá bí means àti jẹ àti mu àti punish or àti gbẹ̀san. Ẹ̀yin bọ̀dá ajínigbé Yorùbáwùyí lórúkọ mi mo wá bẹ̀ yín ni mo fi Ọlọ́run tó dá yín mo fi bẹ̀ yín mo fi Ọlọ́run tẹ̀ ń sìn ẹ bá dẹ̀ má sin Ọlọ́run èmi ò lè dájọ́ yín torí mi ò believe pé náà wà níbì kankan mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ wo ọlá abẹ ṣe wá sáyé ẹ wo pé obìnrin ló bí yín ẹ bá wa wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá Christiana Àkànbí àtàwọn tó kù tẹ́ gbé àtìyá tíṣà èló ni sálárì tíṣà yìí ṣe wá láwọn olóṣèlú wa tẹ́ ń wò yẹn wọ́n dájú ju ọṣẹ lọ wọn ò mọ̀ bóyá eléré ń jàgbá ṣe láwọn tẹ́ jí gbé yẹn wọn ò mọ̀ bóyá ẹjẹ́ èèyàn gbé ẹ̀yin ẹ̀ wò bẹ́ẹ̀ jẹ àbúrò adúlábù pẹ̀kẹlẹ mẹ́sì tí wọ́n ní wọ́n jí gbé kò ló 48 hours sí ẹ̀yin Mr. Bọ̀dá ajínigbé ńkọ́ ajínigbé àwa tábìkà tẹ́ ń jí gbé yìí ẹ kàn ń waste effort àti resources yín ni ẹ kàn ń waste time yín ni ṣọlẹ́sẹ̀lú ilẹ̀ Yorùbá wọn ò gbọ́ nánà èyí tí wọ́n ti di Àṣàkẹ́ ni wọ́n gbọ́ ẹni tí wọ́n ti gé tí wọ́n lọ tálíkà àwa tẹ́ ń wò yìí àwa ò jẹ́ nǹkan kan lójú wọn ẹ bá wa yí ọwọ́ yín kúrò lọ́dọ̀ àwa tálíkà bẹ̀rẹ̀ àdírẹ́sì àwọn ibi àwọn ẹni tó máa dùn wọ́n tó máa kàn wọ́n lákíyẹmí ara
I am not happy pé wọ́n jí àbúrò Pẹ̀kẹ̀lẹ́mẹ̀sì gbé àti àbúrò àtọmọ ẹ̀ o ṣùgbọ́n àwọn ọmọ àbúrò Pẹ̀kẹ̀lẹ́mẹ̀sì àwọn ọ̀bẹ́jì yẹn forever they will live without trauma forever wọ́n ní wọ́n plan àti lọ sí Amẹ́ríkà ṣe tí wọ́n bá wọ plane Amẹ́ríkà tó bá bọ́lẹ̀ ní plane Amẹ́ríkà báyìí pẹ́ wọ́n máa bu ìyẹ̀pẹ̀ Nàìjíríà dání nípa àwọn òní padà wá they will those twins I saw them nakedly bí wọ́n ti wá sí ayé ni wọ́n bọ̀wọ̀ sí mo bọ́ sẹ́kù mo ní mo dágun kí ni àwọn ọmọ yìí ṣe kí ni wọ́n rà they will also live as Christiana will live with the trauma till the rest of her life Christiana kó lò 100 years láyé trauma ẹ̀ máa wà ní agbárí ẹ̀ bẹ́ẹ̀ ló máa wà ní agbárí àwọn àbúrò ọmọ Pẹ̀kẹ̀lẹ́mẹ̀sì náà èyí wọ̀nyí kò lọ́dọ̀ àwọn atálíkà àwọn olóṣèlú yóò mọ̀ pé jíyàn gbé ṣe Christiana ta ni ìyá ẹ̀ ọmọ tí ìyá ẹ̀ ò lówó tí ìyá ẹ̀ ò nípò ta ni ti principal tẹ jí gbé kódà bàbá tẹ gé lọ́rùn ta lòun kódà kí ni wọ́n máa ń pe ìtọ́nà bàbá yẹn fẹ́ rìtáyà ni retirement benefit ẹ̀ bóyá làwọn ọmọ ẹ̀gán máa rí gbà bọ́dá ajínigbé Mr. ajínigbé ọ̀nkọ́ ajínigbé dádì ajínigbé mò ń bẹ̀ yín ni on behalf of gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ sí láti bẹ̀ yín à ń bẹ̀ yín ni ẹ fi àwọ̀ ọmọ tálíkà sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu principal ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí ṣò yìí bàbá yín orí ètò yín ètò wa ètò Yorùbáwùyí la wà àwọn principal yẹn ti bọ́ta ó ní gbogbo tí wọ́n sọ pé ẹ̀mí kúre ńkọ́ èyí olóṣèlú Nàìjíríà kíkan tí ẹ̀ wò yín ṣùṣù báyìí sọ pé kò lè dáa fún yín kọ́ kíkan wò yín kí lè bùn yín lépè lè wọ̀n yín lépè ta ni ká sá fún nísìta ni ká súnmọ́ ta ló ń parọ́ ẹ̀ ní kú pé gbogbo tó bá mọ̀ nípa tó ṣe gbé àwọn púpù yìí ẹ̀ ní kú dáadáa ẹ̀ ní kú dáadáa. ọkọ̀ tó ń ṣọgọ́fà ló ń ṣọ̀ọ́dún èyí tó ń ṣogójì náà ló ń ṣe gbà ọ̀rọ̀ tó ń ṣe gbogbo àwọn tí wọ́n wà nínú igbó yẹn ló ń ṣe àwátàwá ọkàn ò balẹ̀ kílò lẹ̀mí oníkálukú ń sáká ẹ̀ ní àlàáfíà mi ò tí ì ṣépè fún yín o mò ń bọ̀ ní mi tíì dé ẹ sọ̀rọ̀ sókè. Please, I want to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. 24th, and it 24 seems that days. Some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní ₦1 billion kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún. ẹ bá wa share fídíò yìí ẹ bá wa tẹ thumb up lórí show yìí ẹ lè gé show yìí kẹ́ ẹ lò lọ́fẹ̀ẹ́
I'm not asking for percentage. Àgbákò orí yín ẹ̀yin olóṣèlú Nàìjíríà àgbákò dẹ̀ ń sá lọ. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe ṣàríà lọ ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní 1 billion naira kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n dé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ kírun níbì wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. bá wa ṣí ẹ fídíò dádì ajínigbé bọ̀dá ajínigbé. From my side, I say thank you, sir. Ẹ ṣé sir. Torí tí àlè yẹ ní bájú bá bẹ ni lọ bàbá là á pè. A dúpẹ́ lọ́wọ́ yín sir. Wípé at least wọ́n tẹ̀ sí lè sọ̀rọ̀. Ẹ ti lù wọ́n kẹ́ ti damage wọn. Bọ̀dá Ajínigbé, thank you sir. A dúpẹ́ on their behalf sir. Ṣé rí àgbákò irọ́ ọdún àìsè ta ló ń parọ́ láàrin àwọn nǹkan ajínigbé dádì ajínigbé àti Ṣèyí Mákindé ẹ̀yin bọ̀dá ajínigbé tó kù tètè fẹ́ strike ẹ fẹ́ lè ṣàríkọ́gbọ́n o 24 days ọ̀sẹ̀ mẹ́ta ti kọjá àti ń ka oṣù kan lọ. Wọn ò gbọ́ nǹkan kan. Ẹ̀yin ẹ súnmọ́ wọn wò. Àmọ́ pé many of them ti kọ́ àwọn wọn kúrò nílùú. Ṣùgbọ́n àwọn fún ara wọn àbọ̀dá ajínigbé ni yín náà. Ọkọ̀ ajínigbé ni yín. Ẹ má ṣe pé kinní kan ló jèso àjàrà kinní kan lè yín kan àwa ọmọ tẹ́fẹ́ kéyìn máa kan yìí àwọn tẹ́ gbé wa lé lọ tọ́lọ́run ló gbé wa láwọn pípù yìí lọ́wọ́ olórí burúkú ni wọ́n mi ìlẹ́kùn ọlọ́run ló gbé ọlọ́run ò lè ṣèkà fún wa kó wá gbé wa láwọn pípù yìí lọ́wọ́ ní ìṣúọ̀ ọlọ́run ló gbé wa lé wọn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ jọ̀ọ́ ẹ fi wọ́ ẹ̀fọ́ ọmọ tálíkà sílẹ̀ mo fọ ọlọ́run ọba bẹ̀ yín ẹ yíwọ́ yín sí ọ̀dọ̀ àwọn bọ̀dá kidnappers ẹ ṣe ẹ bá mi kí àwọn bọ̀dá kidnappers àti àwọn bọ̀dá ajínigbé ọ̀nkọ́ ajínigbé bá wa kí wọn pé wọ́n ṣe ẹ wá bá wa sọ fún wọn pé kàn jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ bá wa release àwọn èèyàn wa ẹ̀yin lẹ́jọ́ mọ́ńtẹ́ ẹjọ́ fà pọ̀ àwa yìí wọ́n mọ̀ pa bọ̀dá ajínigbé ẹ má wulẹ̀ waste time yín èmi ẹ pé mò ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tiẹ̀ ṣe àkókò sì ń ráwọn èèyàn wa èyí lẹ́jọ́ mọ́tẹ́jọ́ dàpọ̀ ó máa ní ìkọ̀kan tí wọ́n ṣe fún yẹn mi ò trust wọn ó lè níṣẹ́ tán ti rán yín tó wá dé ní ìsìn tán láwọn ò gbà mọ́ àbí àmọ́ arí lórí íńtánẹ́ẹ̀tì ni ṣùgbọ́n fúnra wọn sọ wọ́n láwọn làwọn kó wọn wá pé àwọn lò wọ́n fún election tán àbí bàràjẹ́ ò sọ ni ó láwọn lò wọ́n fún election tán ni wọ́n kọ̀ tí wọ́n sọ pé àwọn ò lọ mọ́ àní ẹ lọ àdẹ̀ ní ẹ má lọ ṣùgbọ́n ẹ ṣàánú wa ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ ṣàánú wa ẹ mọ bí táwọn pípù yìí ń gbé ẹ mọ bí táwọn fámìlì wọn ń gbé ẹ mọ bí táwọn mọ̀lẹ́bí wọn ń gbé ẹ mọ bí táwọn lè wá wọn sí ẹ ṣàánú àwọn ọmọ tádíkà táàrò oúnjẹ jẹ ẹ ṣàánú wa
ẹ bá wa sọ̀rọ̀ sókè ní ìṣẹ́jú méjì because mi ti fẹ́ gbé call mi mo fẹ́ ẹ ní sùúrù mo láwọn fídíò tí mo fẹ́ play ọjọ́ ọmọ tálíkà gbé ọjọ́ ọmọ olówó gbé kò hàn lọ́jọ́ méjìdélẹ̀ náà bọ́dá ajínigbé àwọn ìgbèrè yóò mọ̀ bẹ́ẹ̀ jíyàn gbé o fara gbóhùnsókè mi wá òjò wọn lójú ẹyí ẹbẹrẹ ibi tí àwọn àtọ̀bá wọn ń gbé tó bá níyà tó ní bàbá ẹbẹ tí ìyàwó ẹ rìn sí fara gbóhùnsókè sà. hello. àti gbé kọ́ọ̀lù yẹn bá ìṣẹ́jú méjì náà lè máa lò ẹ̀dẹ̀ tí mo 36 seconds níbẹ̀ o. mo ò ní ìdí ìṣẹ́jú lásán nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé mo ti mọ̀ pé Ṣèyí Mákindé mọ̀ ń pa kínní àwọn tó ní kọ́ release inú prison yẹn tó bá wide dáadáa àwọn tó ẹ̀pọ̀ àṣìṣe Ìbàdàn jọ kínní tó blow Ìbàdàn tó lock up yẹn bí wọ́n àbá náà wọ́n síbẹ̀ because ìjọ tí kínní ìṣẹ̀lẹ̀ wọn lọ fẹ́ rí Ṣèyí Mákindé ìjọba láti mú Ṣèyí Mákindé dáadáa nǹkan tó fẹ́ sọ nìyẹn ó tán. ẹ ṣeun gan sà ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ẹ bá wa bẹ̀ àwọn bọ̀dá ajínigbé kan jọ̀ọ́ bọ̀dá ajínigbé ẹ jọ̀ọ́ sà ẹ gbóhùn sókè. ẹ kúrò lẹ́fẹ̀ẹ́. ẹ kú dédé àsìkò yìí sà. àrígbẹ́ akúrètò mà. ẹ ní ibi ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ díẹ̀ sọ látẹ̀ka náà ó gbàdúrà wa. ṣe rí inú bẹ́ẹ̀ jẹ́ ká fojú kan wò ó. ṣe rí àwọn kidnapper yẹn tí wọ́n bá ní kí ìyá yẹn sọ síta. a lè sọ wípé òótọ́ ni a lè sọ wípé irọ́ ni àmọ́ tí wọ́n bá ní kí ìyá yẹn sọ síta òun ní òótọ́ síta. ẹ rí wípé ohun àwọn èèyàn ó pọ̀ lórí àwọn èèyàn káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń bí àjà wọn tí wọ́n ti sọ̀rọ̀ sẹ́yìn irú àwọn ìmámù irú àwọn kílókọ̀rọ̀ ìwó gbogbo wọn báwọn wọ́n lè ní kí wọ́n tún yí ọ̀rọ̀ padà pẹ̀lú ẹ̀sùn tó fi ń kan àwọn èèyàn àwọn àjàjà àwọn àfáà kọ̀ọ̀kan wọ́n lè ní kí wọ́n yí ọ̀rọ̀ wọn kí wọ́n yí padà lórí sọ́bà wọn tí ò bá yọ pé wọ́n máa nìkan kan nú tó wá dé pé lóòótọ́ ni pé kán fẹ́ àwọn èèyàn wọn lẹ̀ ní lóòótọ́ lórí tí wọ́n lè pa àwọn tí wọ́n pa tí wọ́n bẹ lórí lóye. ó ti yé ẹ jẹ́ ká tún fi ojú yẹn ká gbogbo ká mọ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ẹ̀wọ̀n àkónírọ̀ ni wọ́n tẹ́lẹ̀ wọ́n sọ pé àwọn oṣù nǹkan tí wọ́n ní ṣe ní ẹ̀rẹ́jọ́ kọ́rọ̀ wọn dàbí pé bóyá a fẹ́ máa rúbẹ̀ sí wọn. tó sì àárín yẹn mo fẹ́ kí owó lé pé kẹjẹ́ ká tún fojú kejì náà wọ́wọ́ ẹ pé tó máa. ọ̀dà ẹ ṣeun gan ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ́ bá mọ̀ pé tẹ́ bá support wípé Nigeria government ọ̀rọ̀ tí Umar yìí ń sọ bóyá ó lè jó òótọ́ ẹ jẹ́ á mọ̀ ẹ̀yin tẹ́ bá support wípé wọ́n ní nǹkan tó ní kí Umar yẹn sọ ló sọ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ á mọ̀ ẹ má bà tiwa jẹ́ Ṣèyí Mákindé ẹ má kó bá wa ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ lọ lé wọn ẹ máa jí gbogbo ẹ lọ jí àwọn olórí wa gbé ẹ kó wọn lọ sí oko Sambisa ẹ máa lọ fi wọn dáko àlùbọ́sà ẹ bá gbóhùn sókè. ìyá mi ojú òní tì yín ṣe rí gbogbo àwọn tó ní ọwọ́ nínú bí ilẹ̀ Yorùbá ò ṣe tòrò ọkàn yín ò ní balẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fìtínà tí ẹ̀ ń yọ ìfòòró fún ọmọ Yorùbá tí ẹ̀ ń da gbogbo àwọn ọmọ bíbí tá a jẹ́ ọmọ àlè torí ọmọ ọkọ ní gbogbo ẹ̀yin politician lẹ̀ Yorùbá àbí ọmọ àlè ní gbogbo yín pátápátá ọmọ àlè ní gbogbo yín tó bá ṣe pé kò sí ọmọ ọkọ kankan tí yóò gbà kí wọ́n gbé ọmọ òun lọ inú igbó ọmọ ọdún kan ọmọ ọdún méjì àwọn ìyá àwọn bàbá tó wà ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ dákẹ́ àwọn tó ní ilẹ̀ yẹn wọn á jẹ́ kó gbóná má gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọwọ́ tí wọ́n ṣe ń fìtínà ọmọ Yorùbá àwọn tó tẹ̀ wá dó àwọn bàbá ńlá tiwa tó pé ẹ̀jẹ̀ títí wọn ò ní wọ́n fi tẹ ilẹ̀ Yorùbá dó tó ṣe pé ẹ̀jẹ̀ wọn ò ní wọ́n fi kalẹ̀ kí àwa tá a jẹ́ àrọ́mọdọ́mọ ká lè ráyé gbé ẹ lé wa kúrò nílé àwọn tó tún wà nílé ẹ tó ń lé wọn pa àwọn Elédùmarè tó dá ilẹ̀ Yorùbá á lé gbogbo yín pa gbogbo ẹ̀yin tẹ́ ń fìtínà ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ìnira tí ẹ̀ ń fi ìdààmú tí ẹ̀ ń fi ìpayà tí a lè jẹun kí oúnjẹ lọlẹ̀ a lè jẹun kí oúnjẹ lọlẹ̀ tí ẹ̀ ń gbé wàhálà bá wa nítorí self ambition ti yín àwọn tó ní ilẹ̀ yẹn wọ́n á jẹ́ kó gbóná mọ́ gbogbo yín láti irú ọṣẹ tẹ́ ẹ̀ bá wẹ̀ irú àgbo tẹ́ ẹ̀ bá kì sí irú ẹni tí ì bá àmọ́ gbóyin láyà tẹ́lí àwọn tó ń dálẹ̀ yẹn kalẹ̀ wọ́n á jẹ́ kó gbóná mọ́ gbogbo yín gbogbo ẹ̀yin olórí burúkú wọ̀nyí tí ẹ̀ ń fi torí títí yín nìkan
selfish ní kẹ́ ẹ mọ̀ jẹ tẹ́ bá fẹ́ jẹ. àní ẹ má jalè jẹ́ ká gbé ayé kẹ́ ẹ jẹ́ ká gbé ayé nírọ̀rùn àìṣe ọ̀lẹ ọmọ ṣiṣẹ́ ni wá àwọn baba ńlá wa àjọ níní kì í ṣe pé baba ńlá ọmọ àlè yín nìkan ló ní gbogbo yín ẹ ń fìtínà everybody àwọn tó nílẹ̀ yẹn wá fìtínà ayé yín àwọn tó nílẹ̀ yẹn wá fìtínà àwọn tó nílẹ̀ yẹn wá fún yín ìnira àti ìdààmú òní ẹ̀ mọ̀ rí gbogbo ẹ̀yin olórí burúkú wọ̀nyí yìí kí àwọn èèyàn wà nínú bọ́lá àtijọ́ ẹ̀jẹ̀ dákẹ́. 24 days. kí ni ọmọ tálíkà ṣe? Àdára kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ tálíkà ṣe? Kí ló dé? Àmọ́ tí ògo ti ń jẹ́ ti Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ tí bí ìyá ṣe ń jẹ ọmọ Yorùbá ní ilẹ̀ òní tó mọ̀ yìí gbogbo yín àwọn tó nílẹ̀ yẹn pàjẹ́ kó gbóná mọ́ gbogbo yín. ẹ ṣeun yá wa ẹ máa rò bóyá à ń bá yín ṣeré ni a máa wọ̀n yín lépè. ẹ bá wa gbóhùn sókè. lọ́run á pín wa lédè rere o. àṣẹ. náà á dẹ̀ bá wa gbà wọ́n kíkú yẹn padà. àṣẹ. yẹn sọ̀rọ̀ mi ṣókí. ṣé o rí ọgbọ́n àgbà tèmi ejò lọ́wọ́ nú? ṣé o rí àwọn tó ń da ìlú Yorùbá lúrú àwọn Muslim jàgídíjàgan Olúwo Mufti Ìwó àtàwọn àfáà tó gbégún mi wá nípa Sharia law nípa kọ́ máa ṣe wọ́n tún yọ wọ́n ní nǹkan tí wọ́n bá fún fèrè fún àwọn kidnapper yẹn tí kidnapper yẹn bá sọ fún wọn òun ni wọ́n máa sọ fún principal kó fohùn síta Ọlọ́run alààyè á fún àwọn pípù yẹn jọ lágbára Kristi ọ̀rọ̀ ejò lọ́wọ́ nú àwọn tó olóṣèlú dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé àdúrà gidi kọ́lọ́run bá wa kó sí àwọn kidnapper yẹn nú kì í ṣe irú àwọn yẹn ló yẹ kán lọ máa gbé àwọn poor people kan ló yẹ kán lọ máa gbé kò sí géènì kankan tẹ́ ẹ rí lórí ẹ̀ ẹni tẹ́ ẹ gbé lọ́rùn níjọ́ kìíní àná báyìí ẹ kàn waste ẹ ló ti lọ wọ́n mọ̀ kò dún àwọn tẹ́ torí ẹ̀ kidnap wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan kú wọ́n mọ̀ ibi tó ti sọ sí ibẹ̀ náà ti mọ̀ ẹjọ́ kidnapper tó kidnap àwọn people yìí ẹ wá ro ti ìkúnlẹ̀ abiyamọ inú obìnrin tẹ̀yìn náà ti jáde ẹjọ́ à ń bẹ̀rù àtàwọn ọmọ yín náà nínú ilé ẹ níyàwó ẹ dẹ̀ bímọ tó bá jẹ́ pọ̀ ọmọ yín náà gbé kílẹ̀ ṣe fẹ́ fi mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín àwọn Muslim jàgídíjàgan tó wà nílẹ̀ Yorùbá yìí gbogbo tí a bá play fídíò àwọn Mufti Ìwó láti ilẹ̀ wá ẹ rí mọ̀ pé jàgídíjàgan kan pa ni kan ṣe gbá Mufti Ìwó sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní nínú fídíò tí mo wò lọ́dọ̀ ẹ̀ ó ní gbogbo àwọn tí tó ń sọ pé wọ́n Sharia ò ní dúró àwọn tó ń sọ pé kinní kan nígbà tó ń sọ̀rọ̀ ti Sunday Igboho tó ṣàfihàn bẹ̀rẹ̀ gbogbo bàtàbàtà ó ní Sharia lọ sí gbàdúrà ẹni tó bá tó bẹ́ẹ̀ kan wá fọwọ́ wá pípapípa náà ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ pípapípa ní tiwọn. ẹ jọ ẹni tí wàá lè mute ẹ drop ara yín this page is not if you cannot mute yourself this page is not for you please. ṣé mi ló bá wí. ẹ̀yin kọ́ màá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. pípapípa náà ń sọ náà lórí social media tó yẹ kí àwọn DSS kan ṣe investigation kan dẹ̀ arrest wọn. sọ àjẹkẹ́ lànà ọmọkúlẹ̀ ní tani òmò pàdé alẹ́ àná ló pọ̀ mọ́ jẹ. nǹkan tó ń sọ òun náà fọ̀ fún àwọn kidnapper pé kan sọ fún àwọn. ó dà màmí ẹ ṣe gan. Ọlọ́run á kó wọn yọ. àṣẹ ìdùnnú àṣẹ ìyàwó adébọlá bá àrùn ṣẹ́jú méjì kí tó bọ́ sí ṣòmí. politician wà bẹ́ẹ̀ kan máa gbé àwọn Muslim ara wọn kọ́ máa gbéra wọn. ó dà ẹ ṣe gan wàá mi ẹ bá àrùn ṣẹ́jú méjì àtàwà lókè yẹn ìjọba bá wa power tap kò sẹ́ tó bá ti drop mo ní gbé wọlé mọ́ o mo ṣe yẹn lórí péjì mi. màá mi fi power tap lẹ sọ̀rọ̀ náà ẹ̀sùn mo mọ̀ pé ẹ̀yin máa ń power tap. ṣé power tó kọ́kọ́ sọ̀rọ̀ àtẹ́tẹ̀ẹ́ bákan méjì ni ká wọ̀rọ̀ yantí ṣé àwọn tó ń pa àwọn èèyàn ń pariwo à ń ṣe ṣó lórí ẹ̀ back to back pé Sharia lọ àwọn kidnapper yẹn wọ́n lè ní pé kí assistant principal yẹn kó jáde kó debunk ẹ̀ ká tún wò bẹ́ẹ̀ yìí. mo ṣe bèè pé ta ni ká súnmọ́ ta ni ká sá fún Ṣájínigbé ni àbí Ṣèyí Mákindé. so both way ni bákan méjì lọ ọ̀rọ̀ yẹn jẹ́ wọ́n lè béèrè fún kinní yẹn dájú mi kan ó dà pé dájú mi kan àbí mọ́mí mi kan ló sọ̀rọ̀ sí pé ṣẹ́rọ́ tí bọ́ǹbù tó ṣe àmì
pàápàá tó ṣẹlẹ̀ ní. Àdó olóró yẹn tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣé Mọ́kọ́lá àbí bọ́lí ṣé àwọn kan kọ́ àwọn èèyàn kan sọ àwọn èèyàn ẹ̀ lọ́fẹ̀ẹ́ fi gba pàṣípàrọ̀ then owó náà dẹ̀ tún wà ń bẹ̀ àti gbogbo nǹkan tó tún list pé wọ́n ní kọ́kọ́ àwọn èèyàn wọn lẹ̀ Ṣèyí Mákindé àwọn èèyàn ìkọ́ni wọn láti bọ́ta kọ́ wá clear ròyìn because àwọn ìtàkùn inú mi dùn torí èmi náà yí ìbejì ńlé tó gbé àwọn ọmọ yẹn gbà ìtàkùn yẹn sìn àwọn èèyàn ló 72 hours. wọ́n fi lọ gbà wọ́n ọmọ olówó làwọn yẹn kò ṣe ọmọ tálíkà ẹ ṣe nǹkan màmí báṣfà tí bá gbósókè ní ìṣẹ́jú méjì kàṣẹ́ ìṣẹ́jú méjì but fídíò tí mo fẹ́ play ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu kó tó pé lè ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni báṣfà tí bá gbóhùn sókè ṣẹ̀wá ń bẹ̀ Richard ẹ̀ gbóhùn sókè báṣfà tí a máa ríra ń jọ mí Richard ẹ̀ gbóhùn sókè. ẹgbẹ́ káwò láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ àrùbọ́ tó lágbo di ìṣèlú ẹgbẹ́ àrùbọ́ láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ máa rí létí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí láti bẹ̀rẹ̀ àrùn tó ń bẹ̀rẹ̀ ẹ̀ ń gbọ́ mi bẹ̀. Nígbà àkójú ìbọn kẹ̀ pé wọ́n lè jẹ́ ọjà kẹjọ lọ́tún sẹ́ kọ́ máa sọ bàbá sọ pé bẹ́ẹ̀ body language ńkọ́ body language ńkọ́ ṣe rí tó bá kẹ́rẹ́ àwọn alálẹ̀ ló wà lọ́dún iṣẹ́ wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ̀wò máa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àti ẹja máa kú lọ. ẹ ṣeun gan bàbá wa Ọláyínká bá wa gbóhùn sókè bàbá Ọláyínká ṣe wà ń bẹ̀ ẹ gbóhùn sókè sà. Orí péjì we don't wait for that ó dàbọ̀ ọlọ́run aṣọ yín. ta ni ká gbàgbọ́ nísìn ṣé Ṣèyí Mákindé ni àbí àwọn ajínigbé. àwọn olè yín gbàgbọ́ tí ń sà. woman tó sọ̀rọ̀ yẹn lẹ gbàgbọ́ ok nípa Richard ok ó dà ẹ ṣeun gan ẹ máa bá wa power tap lọ yín tẹ́ wà lókè àwọn tí wọn power tap náà ti drop yẹn mo dẹ̀ ráyà ti gbé wọn wọlé padà mọ́ ẹgbọ́n sókè lórí fóònù. hello ẹ kú iṣẹ́ o èmi nǹkan ẹ kú iṣẹ́ o nǹkan tèmi kàn máa sọ ni pé tẹ́rí ìgbà tí Ṣèyí Mákindé tí ò ti lè fún ṣífù láàyè pé ó ṣe ẹni tì nípa woman yẹn ibẹ̀ lèmi ti rí bó ti wà very obvious pé gbogbo wọn ń play political game so woman yẹn tó jáde síta tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kò parọ́ exactly nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń sọ yẹn kò lè jẹ́ ọmọ Ṣèyí Mákindé ló wà nínú igbó kó má fún ṣífù láàyè ibi kó má wọnú igbó lọ kò possible ìgbà tó kì í ṣọmú ẹ̀ ló wà ń bẹ̀ kò ń ṣe bí ẹ̀ so ó ń fi wá play politics ni because tó bá jẹ́ ọmọ Yorùbá ni ní ìtí ẹ̀rọ pé ọmọ Yorùbá kan ní Ṣèyí Mákindé mo sure ẹ̀ pé ó máa tan mọ́ Fúlàní because tó bá jẹ́ ọmọ Yorùbá ni ọmọ Yorùbá ó tú ọ fún mi tó bá jẹ́ rí ọmọ Yorùbá most àwọn tó ń fi wá play game yìí tó bá jẹ́ rí ọmọ Yorùbá ẹ̀mí èèyàn máa ń jọ ọmọ Yorùbá ọ̀tọ̀ ọmọ Yorùbá gangan lójú ẹ̀mí èèyàn ó máa ń ká wọn lára ọmọ Yorùbá gangan kì í lè fara kọ́rí kọ́ máa pààyàn lójú ẹ̀mí ò kì í lè gbé nítorí náà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọmọ àlè ti dàgbà sáàrin wa èmi ti dolórí wa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa báyìí nìyẹn. ẹ ṣe nu bàbá wa adúpẹ́ sà lórí ọ̀rọ̀ àwọn woman ẹ sáré play fídíò kan mo fẹ́ sọ̀rọ̀ nípa Tinubu àti àwọn ọmọ Yorùbá. Unacceptable, Mr. Speaker. We must stand up and find a way of bringing this issue of insecurity. This is unacceptable, Mr. Speaker. We must stand up and find a way of bringing this issue of insecurity to order. Otherwise, you and I is not safe. No matter how Nigerians respect us, we are moving to a level that Nigerians will fight us the way they fight criminals and the way they fight Boko Haram. Until the right thing is done by us here, until we speak for the Nigerian people, until we draw line, until we tell government what we are supposed to tell government, and until government respond by action, not by media statement or press statement. Do not hope, Mr. Speaker, that any member of the National Assembly is safe to move, not by bandits, not by Boko Haram, by the people that elected you and I
time will come, if action is not taken, that Nigerians will take their destinies in their own hands. Thank you, Mr. Speaker, for giving me the opportunity to. Ṣé believe nǹkan tí màá yìí sọ? Ẹ̀yin tẹ́ ń wo show yìí, ẹ gbàgbọ́ nǹkan tí màá yìí sọ. One day is coming, Nigerians will take their destiny into their hands. Nígbà yẹn, ẹ̀yin alágbára, ẹ ní bẹ̀rù bandit àbí Boko Haram mọ́. Nigerians gangan lè máa padà bẹ̀rù. One day will come that we will tell you enough is enough. Wọ́n kó àwọn èèyàn wa sínú igbó. Wọ́n pa àwọn èèyàn wa. Ẹ jókòó síbẹ̀ ẹ ṣe ẹ̀kẹ́ bí pọpọ́ọ̀fù ya súlẹ̀. All you know ni pé kẹ́ máa pín owó, kẹ́ máa jí owó. Àní ẹ má jí owó, kí ló tẹ̀ tún jí ẹ̀mí wa? Ẹ ya wèrè ni. Àní ẹ má jí owó, àní ẹ má jalè. Àti gbà ká mú ọ̀nà ọ̀dà àwọn ọmọ fẹsẹ̀ ṣábẹ̀. Kò sómi táàpù, àmú mi kànga. Gbogbo nǹkan dàrú, àmọ́ bọ́ síta kò síná, àmọ́ gba tẹ́gùn níta. Wáyé tẹ̀tún ní kó máa jí wa gbé ẹ ti sínwó àbẹ̀forí gbálẹ̀ ni. We want to live. We have the right to live. We have the right to live. Ẹ kò jókòó síbẹ̀ yẹn, ẹ máa pín owó ni, kò sí nǹkan tó kàn yín. One day go come. Monkey go market. He no go come back. Ajá tó ń fọ̀mọ́ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ajá tó ń fọ̀mọ́ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Gbogbo ń tẹ̀ ń ṣe yìí. Ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ó ń gbé wéètì ni. Tó bá gbé wéètì tán tó jẹrin, tó yọ bicep, tó yọ tricep, tó bá mú ẹ̀yin olówó ẹ̀yin olóṣèlú wá sọ́wọ́, ẹ̀jẹ̀ yín á gbẹ lọ́wọ́ ọmọ Nàìjíríà. Ẹ sọ wá di sọ́nbí o, ẹ máa lò wá bá ṣe ń wù yín. Kẹ́bí dípò yọpọ̀ lọ́wọ́ ti yẹ̀ sẹ́yìn, bóyá kíní kan náà ń ṣe fún yín tó gbé yín lọ́kàn lé, tẹ́mi yín ṣẹlẹ̀. Bíbélì sọ pé Fáráò máa parun ló ń ṣe sí ọkàn ẹ̀ lé. Orí ibú tẹ́ fẹ́ ṣe ló ṣe yín lọ́kàn lé. Bàbá mi sọ pé tọmọ kékeré bá máa burú, ìtàn ẹran ló máa ń béèrè fún lágbolé. Ẹ ti ń béèrè fún ìtàn ẹran lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, and one day ọmọ Nàìjíríà máa gé ìtàn ẹran yẹn, wọ́n máa gé fún yín. Ẹ ń gúnyán fún gbogbo wa nísìnyí o, à ń jẹ kódà ààyò ṣe fún àwọn tí pàgbó wa tán. One day go be one day, the whole Nigeria wọ́n á bọ́ sí ọjà, then go buy iṣu, then go buy odó tuntun, then go buy kí náà ń pè ìgún odó, and they will gún iyán for you guys. Bẹ̀tẹ̀ máa wá jẹ́ tọ́njọ́ náà. Á jọ sojú ẹ̀yìn àti Nigerians. Bákan ni wọ́n ṣe ṣàwọn olórí Ghana. Bákan ni wọ́n ṣe ṣàwọn olórí ní Nepal and other places. Ẹ ti rí obìnrin tó jẹ́ president ní kí ni mo mìíràn tí orúkọ ìlú yẹn. Ṣé pé helicopter náà gbé gbanú kínní? Ìlú ìtì ẹ̀ tẹ̀sí tún dá. Ẹ ti rí ọmọ olórí tí wọ́n hàngì. Ọmọ president ìlú tí wọ́n hàngì ẹ̀ dàgbà báyìí nù, wọ́n hàngì ẹ̀ pa. Kí tiyín tó dé bẹ́ẹ̀, mo ń sọ fún yín nísìn. Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbàgbẹ̀ ni mo jẹ́ ní June 8, 2026. Mo tún pariwo fún yín wípé ajá yín tó ń fún ọmọ ẹkùn lọ́mú tí ọmọ ẹkùn má fi lè dàgbà pẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Ajá tó ń fọmọ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ọjọ́ ń bọ̀ tí olóṣèlú Nàìjíríà ò ní lè sá fún bandit. Ọjọ́ ń bọ̀ tí àwọn adarí wa ní Nàìjíríà tí wọn ò ní sá fún Boko Haram. Ọjọ́ ń bọ̀ tí àwọn tí wọ́n ń darí wa, àwọn abẹnugan Nàìjíríà, tí wọ́n máa pìfíẹ̀ káwọn sáré lọ bá kidnapper ju kí ọwọ́ àwọn ọmọ Nàìjíríà bá yín lọ. Ara ti ní àwọn èèyàn, ẹ̀mí àwọn èèyàn ti gbọ̀n, fìtínà ìfòòró ìdààmú ti bá àwọn èèyàn. Àwọn èèyàn ń sá kíjokíjo, kò sóúnjẹ. Ọkọ àtìyàwó ti kọra wọn pọ́nrán gan ò lé mọ́. Ìyá ti ń ta ọmọ, a dẹ̀ manage. Àwọn òpè pé ká máa bá lọ bẹ́ẹ̀. Ṣé rí kẹ́kẹ́ máa wá pa wá yìí? Tó lẹ́yìn lẹ́ ń pa wá o. Bàràjẹ́ sọ́njọ́ o, àbí bàràjẹ́ àbí bàràbíbù jẹ́ lórúkọ tiẹ̀. Ó sọ̀rọ̀ bá ń ṣe káwọn kìíní yẹn wọlé o. Fún election. And many northern governors have said it.
báwọn ṣe ń kó àwọn ará bí wọlé nítorí election tó ń ṣépè fún yín ni ẹ dẹ̀ mọ́ wa agility ẹ fi ń ṣoògùn àìkú ṣé agility ò bá kú agility aláwọ̀ fúnra rẹ̀ tóun ò bá kú ṣe máa rí awo ẹ̀ lónìí ẹ dórí ipò ẹ̀ fẹ́ lọ mọ́ táwọn ọ̀tá náà ò bá dìde sẹ́yìn máa ráyè ìjókòó ọ̀hún àṣìpè fáwọn pípù ilẹ̀ ẹ̀ wá bá mi bèrè lọ́wọ́ àwọn olóṣèlú nàìjíríà ẹ dákẹ́ bá mi bí wọ́n ṣé wọ́n wọ̀ wọ́n lé pè ní ṣé wọ́n wọ̀ yín lé pè ní ẹ gbọ́ nǹkan tó sọ pé no champion forever ni yìí tẹ́ ẹ bá ṣe la máa sọ yìí tí Fáyọ̀ṣe ṣe là ń ròyìn ayé Fáyọ̀ṣe táwọn ajínigbé tó ń jiyàn gbé nílùú ẹ̀ Fáyọ̀ṣe fúnra rẹ̀ ló wọ gbé tì wọ́n nígbà bu ẹrù kí lórúkọ Ọbásanjọ́ ọmọdé kó ti ẹ̀ṣà wá ní Kwara ó ní ẹṣú tí wọn àti sáìtì wọ́n sọ bẹ́ẹ̀ ní Ghana wọ́n sọ káàkiri báwo ni tí ń ṣe yàtọ̀ tó pẹ́ fẹ́ jalè ẹ bẹ̀rẹ̀ sí ní ìjà jà débi kan débi pé Nigerians akọjú dàyìn ayé yẹn ata tí yẹn á yẹ mọ́ àwọn Nigerians lọ́wọ́ tó bá ẹyọ kan nínú tó bá ti mú dání báyìí kí wákàn máa yin ilé ìkànnà nìkan kó fi òun nìkan sáré èèyàn bíi 200,000 kakọ̀ máa yin ilé ìkànnà a máa jẹ ìran ara yín tán ìwọ tó owó sukú ọmọ ẹ san ó yá yin ilé ìkànnà owó sukú ọmọ ìkànnà tó bá dé ìwọ tó rò oúnjẹ jẹ ó yá yin ilé ìkànnà kàbẹ̀sí ni máa yin ilé ìkànnà a máa yin yín tán bí ìgbàdo a yin yín tán bí ìgbàdo ẹ ti pa wá sáyé ọkùnrin balẹ̀ ìyá oníyà nínú igbó àwọn ọmọ kéékèèké nínú igbó ọmọ ọdún kan ọmọ oṣù mélòó ẹ burú o Ṣèyí Mákindé tó ní ẹni fighter jet tẹ́lẹ̀ rà ó wà ní Lagos State ẹ̀ tí rí yẹn gbà dẹ̀ tó bá pẹ́ àwọn ọmọ yìí ni wọ́n gbé tó mo bá ṣe lè ṣe ẹ̀ máa tẹ́lẹ̀ ké sí kò sí wàhálà à ń bẹ́ẹ̀ nu obìnrin tí ó kọ̀ọ̀kan. mo àyẹ̀ṣẹ̀ wà ní júùnù kìlà wà 8 àti bọ̀ sí júùnù 39 títí júùnù 39 ó máa dé. oníláyé military tí ní military governor àbí ẹnìbọ̀ tó bá ṣe nǹkan àṣemọ́ṣe ń gbà yẹn àwọn ọmọ ìlú lẹ́yìn wọn jáde síta wọn bọ́ síta jẹ́sà kó jẹ́ military wọn bọ́ síta bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí wa ní ẹ̀yìn ṣé kí ló ń ṣẹlẹ̀. màá gbé kọ́ méjì sí i màá wá sọ̀rọ̀ tí mo ti ń sọ fún yín kẹ́ni ẹ̀ gbé kọ́ọ̀dù sókè gbogbo ọmọ Yorùbá ó yẹ kẹ́ máa fún mi ní sálárì mi ó fọ́ ni ó yẹ kẹ́ máa san sálárì fún mi even Tinubu gan yẹ kó máa fún mi ní sálárì mi ẹni sùn tí ń sọ̀rọ̀ mi lọ́wọ́ ṣe rí pé nǹkan tí people are saying Tinubu is wicked. Tinubu is not good. If you believe Bomvera campaign for Tinubu, problem it's here. I owe you no apology. If you can digest what mo fẹ́ sọ pẹ̀lú ọpọlọ, problem it's here. Ebi tí mo fẹ́ sọ, problem tèmi nìyẹn. Gbogbo àwọn tá fẹ́ gbọ́ àtàwọn tá máa rò dáadáa àtàwọn tá ní rò dáadáa, problem gbogbo wa nìyẹn. So ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Oh shit. Ẹ dákun tó lọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Tinubu is wicked mo ti rí ní comment section somebody said Tinubu is evil mo ti ń sọ fún gbogbo yín láti jọ tí gbogbo wa pátápátá tí wàhálà wọ́n ń jiyàn gbé ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tó ti wọlé Yorùbá mi sọ ní Nàìjíríà àti èrò mo ní Tinubu will never come out and tell you pé ẹ dìde kẹ́ defend ara yín Tinubu máa wò yín tó máa fi jí gbogbo yín gbé tán ni Tinubu ò ní bọ́tà sọ pé ẹ defend ara yín tẹ́bà wá rọ̀ pé mo sọ kinní kan fún yín mo ní tẹ́ bá defend ara yín kí ni mo sọ pé Tinubu ò ní ṣe ẹ tẹ́ bá ti ń tẹ̀lé mi jẹ́ kí n fi ìṣẹ́jú kan kalẹ̀. ẹ ṣe gan ẹ̀yin èèyàn tẹ́ wà ní YouTube ẹ bá mi kọ sí comment section kí ni mo sọ fún yín pé Tinubu ò ní ṣe tẹ́ bá dìde tẹ́ bá gbèjà ara yín ṣé bàbá mi
ẹni bá pe Tinubu àkànbí ọmọ olódò jẹ ọmọ aláwọ̀ wà mí tí Tinubu máa ń wù tí màmá wò pé ó jẹ́ kí n máa rántí aláàjì mi. bàbá mi tẹ́ tó ju ẹ lọ bá gba ẹ létí lójú bàbá mi ò ní sọ̀rọ̀ kò ní sọ anything ṣùgbọ́n wọn ò bí ìyá ẹ̀ rè kò sunkún wa nulẹ̀ jẹ́ kó lu ẹ̀ pa sọ̀hún. bàbá mi yẹn lọ bẹ̀rẹ̀ aláàjì no nonsense aláàjì onítaxi ní ọ̀tọ̀ lébùté mẹ́ta. bàbá mi bìlì fún mi pé kú lórí ìdúró kó kú lórí ìkúnlẹ̀ lọ die as a warrior tí bàbá mi bìlì fún nìyẹn tí bàbá mi ò lè dààmú ìyá máa gé jẹ tó bá lè dààmú bẹ̀rẹ̀ sí ní gé jẹ ẹ bá ra yín pò tó bá máa pa ẹ́ kó pa ẹ́. Tinubu ò ní sàn kankan now ẹ wo gbogbo ìgbà tí wọ́n gbé Mr. jẹ́rí ìgbà míì tá a bá ń sọ̀rọ̀ tó máa ń sọ ní àwọn ọmọ Tinubu Akolo ti gbó lọ́wọ́ Tinubu nígbà tí wọ́n pa Mr. Yedepo àbíkílò àbí Oyèdípò àbíkílò kọ wọn nísìn ẹ wo iye gbogbo ilẹ̀ Yorùbá nísìn tí wọ́n ti ń fish out àwọn ajínigbé tẹ̀ tí ń mú wọn. mo wá Oyèdókun God bless you mo fẹ́ bèrè lọ́wọ́ yín wípé nílẹ̀ Yorùbá tẹ̀ tí ń fish out àwọn ajínigbé yìí ẹjọ́ torí tọ́ lọ́wọ́n ọba o bóyá mi ò mọ̀ ní o bóyá mi ò dẹ̀ rí ní o mo ń bọ́ náà fọlọ́wọ́n ọba bẹ̀ yín Yorùbáwùyí lórúkọ mi ẹjọ́ ẹ ṣó mi ní fídíò ẹ̀yọ̀ kan níbi tí wọ́n ti mú ajínigbé tí àwọn ọlọ́pàá tí wọ́n wá lọ síbẹ̀ tí wọ́n lọ kó àwọn tó máa jínigbé. bóyá mi ò rí fídíò yẹn is there any video tí wọ́n mú àwọn Fúlàní tí wọ́n fish out tí wọ́n gbé wọn jáde níbi kan tí Tinubu tí ọlọ́pàá ti lọ mú yín padà Tinubu ò ní sọ̀rọ̀ ó kù sọ́wọ́ gbogbo wa pátápátá ká defend ara wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá òye Tinubu tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì láyé pé Tinubu ṣe nǹkan kan ó máa worst jù báyìí lọ tí Òbí bá wọlé ó máa worst jù báyìí lọ àgàgà tí Àtíkù bá wọlé ó máa worst pa 1 million Òbí ò lè tún Nàìjíríà tó 5 million Àtíkù ò lè ṣe Nàìjíríà 2 million Tinubu ò lè tó Nàìjíríà ní bó ṣe ń lọ yìí o the cabals are there ṣe rí àwọn olóṣèlú aṣíwájú àbámu ìfẹ́ fún ìfẹ́ aṣíwájú Tinubu kọ́ni mo fẹ́ sọ pé àwọn aṣíwájú the leaders wọ́n wà níbẹ̀ wọ́n lè ṣe ohun tí ò dáa tí wàá ní pé ká correct pé níta ṣe yìí àfẹ́ àfilọ̀ lówó inú ọkọ̀ òkúta bá tọ́jú kò sínú mọ́tò ń sìn tí èèyàn bá gbórí ilẹ̀ léjìká akọ́kọ́ máa ẹ tó máa sùn tó máa gbórí ilẹ̀ léjìká akọ́kọ́ máa ṣe báyìí a máa sùn tó bá yá gbórí ilẹ̀ díẹ̀ wọ́n lè ti gbéjì kẹ́ ẹ̀ kalẹ̀ ó máa sùn ó máa ọrùn wọn tó bá ti ṣe báyìí tó bá yẹ èjìká tó bá forí gbá síìtì mọ́tò kò ní gbé orí ẹ̀ wá sí sáìdì ọ̀dọ̀ ẹ mọ́ àfi lọ lóhun orí ọkọ̀ àbí inú ọkọ̀ ni we have to stand up and defend ourselves. ohun tí Sunday Igboho sọ nígbà yẹn òun ni gbogbo yín padà wá ń ṣe nísìn ohun tí Sunday Igboho ṣe tí Buhari ní kí wọ́n lọ pa òun ni gbogbo yín lẹ padà wá ń ṣe nísìn even gbogbo ẹ̀tẹ̀ ti bú Sunday Igboho pé kinní kan ó fẹ́ dàlúrú ni ẹ̀yin dàlẹ́ nì gbogbo àwọn tí wọ́n ń sọ fún wa nígbà yẹn pé you come back home tó bá come back home we will kill you gbogbo wọn pátápátá wọ́n ti ń wá ọ̀nà àti jápa gbogbo àwọn tó ń tẹ́tì wọ́n gbà pé that Yorùbáwùyí if dem born you well come back home many of them ń wá ìwé tó máa fi jápa nísìn this is the problem tí a ní Nàìjíríà kò sí ìjọba tó wọbẹ̀ tí Nàìjíríà appreciate ẹ̀ rí ẹ má yẹ ká tanra wa o and we will never appreciate them because tí Tinubu bá kò lórí oyè ń sìn ìjọba tó ń bọ̀ a máa gbàdúrà pé kí Tinubu padà wá ni bí wọ́n ṣe program Nàìjíríà nìyẹn pẹ̀lú àwọn cabals yìí a ṣe wo láàrin èmi àti Tinubu wà ń bẹ̀ ń sìn
kí ló dé tí àwọn nọ́ọ̀tì tí wọ́n ń fún Tinubu lọ́rùn pínpín kí ló dé tí wọ́n ń fún nífun pínpín kí ló dé tí àwọn Fúlàní lọ sí everywhere kí ló dé tó yẹ kí wọ́n wá sílẹ̀ Yorùbá tí wọ́n pa Mr. Oyèdèpọ̀ yìí tí kíní yẹn ṣẹlẹ̀ kí ló dé pé kíní yẹn reduce nísìn kí ló dé tó yẹ wípé àwọn Nigerians kọ́ ló ń dáràn lọ́wọ́ Fúlàní Boko Haram nísìn ó yẹ pé Boko Haram ló dáwọ̀ lọ́wọ́ Nigerians nísìn abẹ́rẹ́ tí pé kíní yẹn ti yí the hunter is getting hunted now ṣé ẹ rí kíní yẹn yí ó yí pàtó délẹ̀ Yorùbá gbogbo àwọn bàbá wa tó láwọn olóògùn àwọn ní kíní kan nísìn wọ́n ti ń ṣe ẹgbẹ́ kíní yẹn jáde fún bàbá wa ọ̀ ni mo pílẹ̀ lórí YouTube Yorùbáwùyí láàárọ̀ yìí bàbá wa ọ̀ ni wọ́n ti bọ́ta wọ́n ní ẹgbẹ́ nǹkan jáde àsìkò ti tó bàbá wa ọ̀ ní yìí láàárín pẹ̀lú àṣetánì ṣoko tó tẹ̀tẹ̀lẹ̀ o bàbá wa ọ̀ ní sọ pé ẹgbẹ́ kíní yìí bọ́ta àsìkò ti tó ta máa lò ó wọ́n tún dájú pé ẹ̀yin tẹ́ ní gbẹ̀tugbẹ̀tu mọ́mọ́ yín o ẹ̀yin tẹ́ ní kíní kan mọ́mọ́ yín o wọ́n ní ẹ kó kíní yìí bọ́ta. Tinubu will not say anything. We have to defend ourselves. Take our destiny into our hands. Tí a bá ń jà, tí a bá wo bí tí ìjà yẹn ti ń wá, people are saying, people condemning Tinubu. Yes, àsìkò Tinubu ò dáa, I agree with you. Ṣùgbọ́n personally mo ń sọ fún yín pé iná ń jó, àwa tálíkà à ń la gọ́tà ni. All these olóṣèlú, including Baba Tinubu, they are playing on our intelligence. Ẹ fẹ́ gbọ́ mi? They are all playing on our intelligence. Ẹni tó wà ń bẹ̀ tí ò ṣe dáadáa kí ló dé tí à fún ẹkùn ẹ̀? Ìtọ́ ó máa ṣe ni ká mú ẹkùn wọn dání. But Tinubu will go with excuse. The same way Jonathan left with excuse. The same way Buhari left with excuse. Another person will come. Ọmọ ìyá mi, wọ́n fẹ́ wá jalè ni. Wọ́n fẹ́ wá jalè ni. Tó bá ti Tinubu tí Sunday Igboho dìde, làwọn àgbàgbà ilẹ̀ Yorùbá dìde ni. Kò ní worse tó báyìí nílẹ̀ Yorùbá. All of them will be dead. Okay, Tinubu must go. Ẹ̀yà a máa fòbí síbẹ̀. Tóbi bá ti débẹ̀ kò ní jalè mọ́. Kò jẹ́rí èmi ò support Tinubu o ìyàwó ṣe kinní kan. Bẹ̀ pé kéèyàn ní ṣínṣìn, kéèyàn ní ọ̀gbà, kéèyàn ní wèrè lórí láti face àwọn Fúlàní. Tinubu nìkan ló lè ṣe. In the history of Nigeria, Fulani Caliphate has never been on the run. In the history of Nigeria, 65 years of history of Nigeria independence, Fulani Caliphate has always been on top. They have never cried the way they are crying in 2026. Let us think about that. Fulani Caliphate, ní gbogbo àwọn candidates tí wọ́n kó kalẹ̀ yìí, mi ò rí ẹni tó lè put Fulani Caliphate on their news. When Sunday Igboho came out nígbà yẹn pé wọ́n yẹn pa àwọn èèyàn wa mọ́, tó bá yẹ pé bí Tinubu ṣe overlook nísìn ní Buhari overlook nígbà yẹn kò ní le tó báyìí. We should all hold Tinubu responsible. APC ló pa àwọn agbésùnmọ̀mí yìí wọlé. Ó yẹ ká tọ̀ sójú kan kó hó ṣùkùṣùkù. APC government ẹ̀yin lẹ gbé àwọn agbésùnmọ̀mí wọlé and bàbá àṣàlẹ̀ yín godfather yín Tinubu ọlọ́run mọ̀ ti Tinubu síbẹ̀ ni tó gbogbo wọn náà mọ̀ bí àwọn agbésùnmọ̀mí ṣe wọlé. Okay náà àwọn agbésùnmọ̀mí ti yarí páwọn ò lọ mọ́. Bàbá Tinubu we have to hold you responsible. ń tẹ́ ẹ̀dà sínú odó yìí ẹ gbọ́dọ̀ gun kókún náà kẹ́ ẹ tó fi pò sílẹ̀. We will hold you responsible because to me I don't know about you, me sure pé Obi can face all this Fulani caliphate. Obi that cannot face primary election. Obi could have been better tí ó bá sí àwọn Fulani caliphate yìí níbẹ̀
Obi ò bá better ṣùgbọ́n Obi that in NDC wọ́n kí ni primary ó ní I don't want problem he ran away in NRC Obi ran away in this one he ran say I don't want you don't want problem and you want to govern a country that is his name is problem because Nigeria's name is problem mi ìṣòkò tí àwọn ẹrùfà yìí tó wá mú Obi ní ẹ̀pọ̀n lẹ́ẹ̀kan bí Obi ò ní sá lọ and tell me ta ni presidential candidate tí ò ní Fulani as vice Obi that cannot face primary election tó bá sá lọ then Fulani máa wá di president more than think twice defend yourself we will protect Yoruba land ṣẹlẹ àwọn olóṣèlú yìí wọn ò lè o ebi àti gbọ́kàn wọn tó ń sọ̀rọ̀ sí wọn ò lè àwọn olóṣèlú tẹ̀ ń wò yìí wọn ò lè tó bá yẹ kó tá à ń ti pa láti 2020 láti ń pariwo fún yín ní gbogbo wa ti dìde ní olóṣèlú Nàìjíríà mo máa sọ pé wọn ò ní wọná tí iná bá wà wọn ò ní wọná wọ́n wò pé àwọn òun làwọn ń govern kó tó fìyà jẹ yín wọ́n jókòó wọ́n wò ìta ní they divide Nigerians with religion I am a Christian I am a Muslim àwọn oníṣẹ̀jọ́ tó táwọn wèrè àwọn bíi mufuti ẹlẹ́ni jẹ́bẹ̀jẹ̀bẹ̀ yẹn àti Rashidi ọmọ àlè tó wà ní wo yẹn ó tẹ̀ táwọn yẹn pẹ̀lú àwọn wèrè bíi tiwọn fanatics bíi tiwọn even that Islam wọ́n dá sí bí ọ̀nà mẹ́jọ àwọn kan ní ẹ máa pa ni ẹ máa gé lọ́rùn ni àwọn kan ní ṣòkòtò wọn ni there are mad people all over the place but if Nigerians decide to take our future into our hands àwọn olóṣèlú yìí ò lè àwọn olóṣèlú yìí wọn ò lè irú ọmọ sábà yẹn lọ bá ń lé pé tó ń bá tún wá ṣe kínní kan ọmọ yẹn ó bú Muhammadu tí ọmọ yẹn bá wá igi 2x2 tó bá ṣẹmọ ní ọrùn ó máa lọ station yàrá wèrè ló máa fi wó wèrè dá something gbogbo nǹkan kọ́ ni sùúrù ṣe gbogbo nǹkan kọ́ ni wèrè bàjẹ́ Obu Muhammadu ó wá sílé mi wá bá mi tí wọ́n á lẹ̀ níbi 2x2 lọ́rùn màá sáré bo lórí ẹ̀ àbí kí n fọ́ ẹ níbi 2x2 lọ́rùn ẹ̀hán ọmọ ọlọ́pàá máa wá gbé máa lọ sí station kí ni mo ṣe Obu Muhammadu ó dẹ̀ wá ká mi mọ́lé mi kí ló dé fi Muhammadu lẹ̀ kí Muhammadu wá ká mi mọ́lé tó bá ti dọ̀rọ̀ station lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn máa gbé àwọn àfáà tó ń jẹ́ wèrè bíi tiẹ̀ wọ́n máa jáde àwọn míì tó pé wọn ò ṣe ọkọ ìwọ̀dì máa jáde òun tó bá gbádùn kò ní padà wá ó ti di -1 lára àwọn tó máa wá bá ẹ lé ní tó bá gbádùn kò ní padà wá ìjọba ò ní ṣe nǹkan kan ó ní lọ sẹ́wọ̀n ọkọ̀ bá ní kọ́ lọ́ọ́ ya kọ́ńtírì tiẹ̀ kíní kan tó bá gbádùn tó bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe máa gan lélẹ̀ wọ́n jà lọ́wọ́ ó ti bí wọn máa mì lọ́rùn lélẹ̀ ìjọba ò ní ṣe nǹkan kan if we don't take our life our future into our hands Nigerian government wọ́n máa jẹ wá máa yé wọ́n máa ṣe anything any àfà tó bá wá bẹ ẹ lépo Obu Muhammadu wá takò gbogbo ṣù kò fẹ́ sí lójú ní pepper spray ńlẹ̀ pepper spray Obu Muhammadu wá spray ojú ẹ̀ píù tó bá gbádùn máa padà lo glasses tó bá gbádùn á padà lo glasses ni now I have told you sọ́kọ́ ti lọ wàláì tí méjì máa ti lo glasses nínú wọn ó wá ká mi mọ́lé ó lè ní ẹ̀nà ó wá ká mi mọ́lé mi ò bí o mú weapon dání nà tó bá ti wá kéèyàn mọ́lé ó ti wá àgbákò wá tí bẹ́ẹ̀ kó pọ́pọ́ ọ̀dọ́ àgbákò that is it ẹ wo n fẹ́fẹ́ play ìwọ wàá sunkún pẹ́ o wà lórí TikTok yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún wàá sunkún gan. rani o ìdún òbí ṣe ti máa ń bùdà àsìkò yà fẹ́ rí ni báwo kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí ibò fi níran mi èmi ó gbà o ẹ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dà tó má kíyàn mú ó dà ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ibò fi níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí má fi lè kú tálọ́ bójú tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà. Làbíbù ló ń sọ̀rọ̀ yìí tó ń pẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn wa ó ti dọ́jú ẹ̀ ń sẹ́yìn wèrè lọ́wọ́ fi pọ́ọ̀tì wèrè
tó bá pẹ́ bí last year àbí 2 years ago Làbíbù sọ̀rọ̀ ni ẹ ti máa rí àwọn àfáà bíi 50 wọ́n ti bọ́ta ṣíríkù ní Làbíbù ó pàtó bá Sunday Igboho ya fọ́tò wọn ló dẹ̀ lẹ́bọ̀ nígbà yẹn wọn bí ìyàwó rẹ̀ every one of them wọ́n keep quiet nísìn ó ti dójú ẹ̀ sẹ́yìn èpè ló máa fi wó èpè wèrè ló máa fi wó wèrè ó ti dójú ẹ̀ sẹ́yìn Làbíbù ló ń sọ̀rọ̀ yìí tó tó bá fún mi ní nǹkan tí mo fi nígbà yìí ìyẹn gbà ó kò ní gbà kẹ̀ àwọn yẹn ti fa gọ́ọ̀mù wọn ò gbọ́ anything ó dẹ̀ ní kò sí abẹ́ fi bọ́ǹbù Yorùbá ní làákàyè tó bá ní ọ̀fẹ́ lọ́wọ́ kan tó yin bọ́ǹbù ó ní wàá ti lọ ẹ ti rí sí tẹ́ bá wọn àfa àkọ́ tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá ṣe kíní kan bí ẹ̀yẹ̀ máa ń sọ ìdá kékeré kan máa dárúkọ lórí péèjì mi ìyẹn alábòsí wọn máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ń sọ̀pọ́ọ̀tì ọmọ Yorùbá Fúlàní ni gbogbo wọn kíní kan wọn ní kẹlẹ ọdíra ara mi rẹ fẹ́ dì lójú bọ́ǹbù Làbíbù ló gbé làákàyè kalẹ̀ yìí tó máa ń gbé bọ́ǹbù bọ̀ tó rẹ̀ ní ọ̀fẹ́ kó tó yìn ó ti délé Làbíbù sọ̀rọ̀ sókè o. sínú Kùránì o ìdí wọn fi ṣe ti bá ń bùdà àsìkò yà fẹ́ rí ni báwo kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí. Oh no, thank you for your super speaker. Ẹ ṣe ọwọ́ yẹn wà lọ sókè àbúṣe àmúra òkè God bless you. Làbíbù sọ̀rọ̀. wọ́n fi ṣe ti bá ń bùdà àsìkò yà fẹ́ rí ni báwo kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí mo fi ní ràn mí èmi ó gbà o ẹ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dáa tó bá kíyàn mú ó dáa ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ìbò fi ní ràn mí ìgbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú o láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tani mo fi tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dàrún Sunday Igboho wàlá ọ̀nà lọ́rin òyìí sì báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o àwọn ọkọ̀ tí ń rìn àwọn commercial àwọn ọkọ̀ gáàjì kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn káà wọ́n lọ dúró nìkan ni o ojú oró ń bẹ lójú ọ̀nà o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tòṣe o ẹni tí wọ́n gbé ló họ o àwọn bíbù yẹn wọn ò sá fún anybody wọ́n dúró náà ní síbi tó wà pé tó bá bí ire ẹ máa bọ̀ iná ni wọ́n ń sẹ́mi lẹ́mọ̀ pé àwọn tí wọ́n. tó bá bí ire ẹ máa bọ̀ àwọn tó fẹ́ gbẹ̀yàn ò sá àwọn tó fẹ́ gbé náà yàwọ̀ gbọ́ àtàfà àti pásítọ̀ àti wòlíì àti oníṣẹ́ everybody yá dànù ó láwọn ọmọ yẹn dúró lójú títì ni pé ìyá yín tó bá bí yín kú ẹ wá kọjá tó bá bí yín re ẹ wá kọjá wá káyà àti 99 wá wò kó tó ní ya tó máa sọ ẹ ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá lọ́rùn gbọ́n ètò máa wọ̀ kì lélẹ̀ àwọn yẹn wọ́n ti fa gọ́ọ̀mù wọn gbọ́ nǹkan kan tó bá pẹ́ gbogbo wa apawọ́pọ̀ nígbà yẹn tí wọ́n máa rẹ̀ nìkan ẹ ṣe ṣíríkù gbogbo àwọn tó pé ṣíríkù ní kinní kan ń lò ẹni kí wọ́n bọ̀ ta Saheed Shittu ti ẹ̀dà Saheed Shittu owó ọtí bí ọbẹ̀ ẹnu páànù tó bá kakùrì sí yòó kinní kan ẹni kí Saheed Shittu kó nìṣó lọ́nà Ìbàdàn ẹni kó lọ kakùrì sí lọ́nà Ìbàdàn kó kàn máa lọ lọ́nà Ìbàdàn pé àwa rèé o ọ̀nà Ìbàdàn láwa yìí express road Ìbàdàn láwa yìí o aláì wọ́n fọ́ọ̀dì ìbọn ẹmọ ẹ lórí báyìí wo ẹ̀jẹ̀ àtú ni àwọn tó ti fa àwọn tí wọ́n mọ̀ ìyá wọn lójú ogun tó wà yẹn gbàyẹ tá à ń sọ fún yín gbà yẹn láti 2020 láti ń parí security ẹjẹ ṣe security Nàìjíríà ò ṣe kóníkàlùkù dúró ẹgbẹ́ ẹ̀ ń bú wa ni ọ̀bìnrin ẹ bọ́ta ẹ̀yìn àjò Habeeb sọ̀rọ̀. ṣé bó ṣe wá dàrún Sunday Igboho wàlá ọ̀nà lọ́rin òyìí sì báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o àwọn ọkọ̀ tí ń rìn àwọn commercial àwọn ọkọ̀ gáàjì kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn káà wọ́n lọ dúró nìkan ni o ojú oró ń bẹ lójú ọ̀nà o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tòṣe o ẹni tí wọ́n gbé ló họ o àwọn bíbù yẹn wọn ò sá fún anybody wọ́n dúró náà ní síbi tó wà pé tó bá bí ire ẹ máa bọ̀ iná ni wọ́n ń sẹ́mi lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn tán tún ní kó má lọ wọ́n fẹ́ máa sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn èyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání ẹ tún criticize ẹ̀yin ò lè lọ ẹ tún criticize ẹ fẹ́ gbọ́lá fún oògùn kò sẹ́ni tí ó mọ̀ kí Ọlọ́run dóògùn lọ kókàlùkù ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀ níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé n tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tó bá ti lè fi kọ́ńkà kan tẹ́yọ̀ fi ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀kú wá tù ní ọ̀nà Ìlọrin ò dáa síbàdàn lásìkò yìí wọ́n wà ń bẹ̀ wọn ò dẹ̀ sá
wọn wọlé àwọn bẹ́ẹ̀ àwọn náà lu àyà nínú ni bí àṣewá ní san àfa àgébúlẹ̀ sọ. ọ̀mẹ́lì mariu ilá haisu yaj'alu nafusahu. ibi tẹ́ ẹ gbéra yín sí la gbé yín sí. àfi sọ́ọ́lì àmàlì nafusaka faj'al. mi ò sọ báyìí pé oògùn àbí oògùn kọ́ làwọn fẹ́ lò nítorí àwọn dá tó dá sórí ilẹ̀ ayé ìtàmá ìbákan tó dábì kojú Boko Haram àbí kojú banditi tí ó bá ti mú wọn agbára Ọlọ́run ni nǹkan gbogbo nǹkan mọ̀sánú imma min hajari aw min shajari aw min hadidin aw min al-ma'i gbogbo nǹkan láyé kò lè kọjá igi èèpẹ̀ òkúta omi gbogbo àwọn kan tá a wí ta ló dáa bẹ́ẹ̀ bá di pọ̀ tó lọ́yà àti fi kojú banditi kìí ṣe nǹkan tí ò dáa ilá àbítẹ́ni ń bá lọ ń forí kalẹ̀ fún nǹkan yẹn pé mo kí ọ láàárọ̀ ìwọ kìíní yìí o tí ò kí Ọlọ́run tó dáa bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí mo fi níran mi èmi ó gba ọ bá mú o ọ̀nàbẹ̀ yẹn ò dáa tó má kíyàn mú ó dáa ó gba àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi lára pé ìbò fi níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe mi kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí má fi lè kú alóbòjútó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ti wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó lọ kó wọn wá ó bá lè máa náà lẹ́yìn gan pé àfẹ́yìn náà gbẹ̀yìn sára ń gbà o ọ̀tọ̀làyé alukurani Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní à ń kà á ní in tó sọ fún wa ní in fún wa ń làbárí ànábì àtàwọn tán ti lọ ṣáájú rẹ̀ ní ìgbà ń fún wa ló fi ń bẹ̀ pé ẹ kírun. Ọlọ́run bá mi máìkì Ọlọ́run ló máa ṣàánú yín. Thank you for the super speaker iṣẹ́ ọmọ yẹn kọ́ lọ́sọ̀kè. Àlẹ́ kọ́mẹ́ǹtì yìí mo á dẹ̀ pín in mo á dẹ̀ tún kà síta ẹ jẹ́ kí làbí ìhùn sọ. ọ̀rọ̀ Ọlọ́run ni wọn ò ní à ń lọ fi ja ogun nítorí àwọn ní à ń palẹ̀ mọ́ fógun ìdáhàn náà bí ìdà bí ọ̀fà ni kìí ṣe àsìkò yìí mọ́ bọ́ǹbù sínú Kùránì o ìdí wọn fi ṣe ti bọ́ǹbù dàsìkò yìí àfẹ́ rí ni gbáwù kó tó dún o ti lọ tẹ́mi bá rí èmi ó gbà o ẹ sọ fún wọn ẹ má kìrìsìtàì Sunday Igboho mọ́ mi wàá sọ̀rọ̀ kan Sunday Igboho ń bì ẹnu pé ká má gbé sórí pé wọ́n fẹ́ fèsì Islam pé torí pé wọ́n àwọn tán kìrìsìtàì Sunday Igboho yẹn àwọn míì nu wọ́n kẹ́ ń sọ pé àwọn ẹlẹ́bọ ń kó ọmọ ogun jọ láti fi fèsì Islam torí wọ́n ń gbọ́ táwọn ọmọ ẹlẹ́bọ kan sọ lórí nẹ́ẹ̀tì pé ẹ máa lọ wọnú mọ́sáàsì ẹ máa sun wọn ná ẹ máa túlá lórí wọn ẹ máa nà wọn ẹ máa dẹrù àwọn àdàntàn àwa gan a máa ń gbọ́ old lamb time tó bá mú ẹ ó mọ̀ kí láwọn níyàwó ẹni a lè bọ̀ wèrè tó ní lórí kò tó tiwa à ń fi ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ni tó bá di pé wọ́n náà wọ̀n nígboro kò tó bẹ́ẹ̀ ẹ má dàn wò pé ẹni ẹ máa nà fà kan àbẹ́ nà ẹni tí ń kírun kan ní táwọn èèyàn kìrìsìtàìsì sí ni pé wọ́n rò pé ẹ ń bí ìpẹ́ ọmọ ogun àwọn ẹlẹ́bọjọ́ tó máa lọ fèsì mùsùlùmí ìtàn tí wàá ti jẹ́ yẹn èmi ò sọ̀bọ́ ti kẹ́ ẹ mọ kìrìsìtàìsì ẹ o tí Sunday Igboho lòun lè fèsì wọn ó sọ ń bẹ́ẹ̀ ní tí ń ṣẹlẹ̀ yìí a lè rí kọ́ńkà lóòótọ́ Sunday Igboho nìkan ò lè dá ṣe ṣùgbọ́n tá a bá kún tẹ́lifíwọ́n bá kún tá a gbọ́ ọ̀rọ̀ kírísítẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ tá a gbé lẹ̀ tá a parapọ̀ ogun tí ń jà wá ìwọ̀lá àwọn ènìyàn